ẹ̀kejì ọ̀rọ̀ yìí gbà tá a máa ń sọ àwọn kan máa ń fẹ́ takò wá wọ́n nítorí páwà jẹ́ ahlu sunnati wal jamaa ṣáà gbàgbé mu ipe sultanu ta lóhùn lọ́rọ̀ ń bẹ lẹ́nu rẹ̀ yìí ṣáà gbàgbé kó ní súfì ni àwọn ahlu sunna àti ní súfì sì ní àyè máa kú láà bí sí èdè pa ti ń gbọ́gbọ́n ju tá a gbé dání dànù àbá ti ń ju tọwọ́ wálẹ̀ alọ́rọ̀ òye yìí ni ń tà bẹ́ sọ fún yín kẹ́ẹ̀fẹ́ gbọ́ náà nìyẹn olúwa wa ló fi àṣẹ sí olórí àwọn mùsùlùmí lẹ́nu látara àṣẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwa rẹni tọ́lọ̀ ní ó padà dépò olórí lára wa ó wá jẹ́ súfí láàrin wa lópin ìgbà tí ìjẹ́ súfí rí bá ti sọ di káfìrí ọlọ́run mọ̀ pé súfí ni kó tó yàn án lè wà lórí ọlọ́run wa lẹ́ni tóun bá ti wá yàn án bẹ́ẹ̀ regardless ń tẹ̀yìn ò bá jẹ́ oníkẹgbà òlàwó gbà fún ó ní àwọn ìkẹ́kẹ́ táwọn èèyàn máa ń raise nípa sharia court sharia panel tánikẹ́ gbé wá sí ìsàlẹ̀ ń bì nílẹ̀ Yorùbá táwọn èèyàn ń takò wọ́n ní ìyẹn kọ́ ló kàn sí o ṣe àwọn pàwọ̀ mùsùlùmí àgbọ́ra wáyé láwọn táìmù yìí báyìí tàbá ní ọba lọ gbé dé ìsìn tàbí wá fẹ́ mọ wà ní sharia court yẹn fún wa gbogbo ẹnikẹ́ni tó bá lè wò wà ń bẹ òun náà ló wà ń bẹ ó jẹ́ súfí ni o ó jẹ́ súnní ni o ó jẹ́ sálàfí ni o ó jẹ́ tẹ̀bìlígì ni o sóhun lórí bí dépò ní ó máa jẹ́ káàdì wa tí ó máa dájọ́ fún wa àṣẹ rẹ̀ látẹ̀lé ṣe bá ń gbé dájọ́ lọ kóòtù ayé Emmanuel yóò sì máa jẹ́ jọ́ọ̀jì fún wa òun ládájọ́ tí ó dájọ́ fún wa a ṣe ń gbọ́rọ̀ sí Emmanuel tí èsè mùsùlùmí lẹ́nu ìjọba lè mú wa jẹ́ pé ń jọ́ ní kóòtù ayé à ń gbà fún Emmanuel tí èsè mùsùlùmí nítorí ọlọ́pàá tá a bá lẹ́jọ́ ń bẹ̀ ọ̀gá ọlọ́pàá wá jẹ́ kí yó àásà ń gbọ́ àṣẹ tó bá pa in tó bá lè mú ẹnu gbogbo àmọ́ kò lórí àṣẹ tá a bá ń pa tẹ́yìn ó bá gbé wa lọ ní ẹjọ́ ẹ̀yìn máa kí ẹ ó jẹ́ Emmanuel àbójẹ́jọ́ ọ̀nù báwa ló bá gbé yín lọ ní ẹjọ́ ẹ̀yìn máa kí ẹ ó jẹ́ Emmanuel àbójẹ́jọ́ ọ̀nù bẹ́ẹ̀ náà ní bọ́lá ọba fẹ́ nìkan wájú olórí fáwọn mùsùlùmí àbójú olórí fún wa ní kóòtù àní mọ owó pèsè súfì ní àbí tẹ̀bùlíìgì àbí àlùsùnà àbí gbogbo tó bá lè wò ó jẹ́ sọ́nà ti yàn án bẹ̀ náà àfi ká gbà fún ni o ìwọ náà dákun gbà fọ́gà rẹ̀ níbi ọ̀rọ̀ dé yìí mọ́ bá sùlùtọ́nù dúmọ́ ààyè máa bá yímíyímí dúmí ẹ fi mílẹ̀ fún yímíyímí ẹ mọ́ bá sùlùtọ́nù dúpọ̀ olórí mọ́ ọlọ́run ti yàn án bẹ́ẹ̀ bá a bá fẹ́ ṣe àbòsí lókù ní Nàìjíríà wa tò ní tílẹ̀ mọ́mbẹ̀ yìí bí wọ́n bá fẹ́ sọ pé kóló àwọn mùsùlùmí òkìní kan wá ṣẹlẹ̀ a ní ìdí kóló ní àwọn mùsùlùmí ó jáde jama wọn à ní wà lọ́lẹ̀ Ìgbò wọn à ní wà lọ́lẹ̀ Tápà o wọn à ní wà lọ sọ́sùn o wọn à ní wà lọ sọ́yọ́ o olórí wa tó ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ kìí sọ̀nà Ọ̀ṣun ni wọ́n wà lọ olórí wa tó ń retí kìí sọ̀nà Èkó bí o wọn à ní wà lọ Dúmọ̀tà wọn à ní wà lọ Bádíà o wọn à ní wà lámùkòkò wà láì wọn sì ní wà lọ Ságége níbo ni wọ́n mọ̀ wá lọ ọmọ wa Alhaji Saad Abubakar orúkọ yóò pé méjì ẹni tí wọ́n mọ̀ wá náà nìyẹn nígbà bá ti wá mọ̀ pọ̀ lọ̀gá wa tó bá ní amọ́gá wa wá èwo tí wá ní tiẹ̀ tó ń bọ́gá wa dupò èwo ní tiẹ̀ tó ọ̀fẹ́ jẹ́ kọ́gá wa ó jọ́gá wa ọ̀gá wa ní ọ̀gá tiẹ̀ náà ní gbà fọ́gá rẹ̀ mọ́ bọ́gá rẹ̀ dùnmọ́ ọ̀gá rẹ̀ níbi táwọn yìí ọ̀gá gbogbo wa níbi táwọn yìí ẹ má jẹ́ kẹ́nu wọn mọ̀ pín yẹlẹyẹlẹ mọ́ ọ̀rọ̀ Ramadan náà kò yẹ kó tó kò yẹ ká rojọ́ mọ́ kò yẹ ká máa fà á mọ́ sọ́bọ̀ tí lẹ́yìn yìí ní ká retí tó bá wí in fact ilé ìṣòǹgẹ èyàn àti sultanu ẹgbẹ́ òwú pọ̀ ẹ wá sọ fún pé sultanu dáwà fẹ́ ní ká máa fi astronomy ká ẹni pé yóò gbọ́ sí pé mo ti gbọ́ tẹ́ wí àwọn eléyìí náà tán ní ìtabarósù wọn ní dára wí inú ẹjẹ ń gbọ́ táwọn náà wí ẹjẹ kó dìjọ náà tó bá jẹ pé ìmọ̀ sí àpẹẹrẹ ní sí pé ìtẹ̀wókú múlẹ̀ òun náà ní wí tẹ bá fẹ́ gbà fọ́gà ni ẹ wá retí pé kó tiẹ̀ kéde ọ̀hún náà kó wá sọ tó takò tí yín kẹwàá challenge ẹ̀ pé bóun ló fi ṣẹlẹ̀ olórí wa ìtẹ̀mọ̀ mú àyímọ̀ yapa sí tí ìmọ̀ sọ kó lọ wá ní lágbádá tó lóríire àmọ́ àìfẹ́ gbà fọ́gà tẹ́ẹ̀fẹ́ gbà fọ́gà àìfẹ́ fẹ́ nìkan sórí táàfẹ́ fẹ́ nìkan sórí ẹlẹ́yàmẹ̀yà ẹ̀ Haúsá ni Yorùbá làwa àti ọ̀dọ́ tí ń lárí sí o gbogbo ìwé ìsí ẹlẹ́yàmẹ̀yà ẹjá dúró wọ́n ti ń yà nìsí wọ́n ti ní Sultanu Sókótó àwọn Haúsá ló ní àwọn Yorùbá aráàdìtàwà Yorùbá wọ́n ni ẹ̀sìn láwọn náà ti láwọn múfútáwù àwọn tó ń kílẹ̀ mú múfútáwù ilẹ̀ Yorùbá nìsí ọlọ́dìtà ló wáyé wọn
ọlọ́run nìkan ló mọ iye wọn bí bá ní kẹ́ gbọ́ ẹlọ́rẹ̀ gbé mufti of Yorùbá land wá nìsín ó dá lójú èèyàn kan kọ́ ní òjáde láàrin wa ìjọba ò sì lè recognize èèyàn kan nítorí pé kí ni àwọn kan ìgbìmọ̀ kan ó yan tí wọn ọba àlú kan ó yan tí wọn bí wọ́n bá bí èmi náà nìsín mo lè yẹ̀yàn nìsín náà gbé ìwọ ni mufti gbogbo lè Yorùbá yìí ó yẹ mú ìyá sí ní kí ni òjò yẹ dé wò àwọn ọjọ́ kan lè dé nìsín káwọn ọ̀sán mú pé àbá ìwọ la fi jẹ́ mufti gbogbo lè Yorùbá ó yẹ ní wọ́n ní wọ́n àdẹ́sì àwọn náà lójú ọ̀lẹ́dọ̀ ní kí ni èyí tó wá lédò jùlọ tí ìjọba bá wa lọ́wọ́ sí onígbà Alhaji Saad Abubakar oní olórí gbogbo wa ẹ̀yin náà tún bẹ́ẹ̀ kú wa tán ẹni ṣègbè sufi ni àwa tá a wá tá a ṣe sufi àwa wá láwa gbà fún kílẹ̀ ni ò gbà fún sí tí èyí bá ṣe pé fi qulubihim maradun fazadahumullahu marada àìsàn ń bẹ nínú ọkàn ni ọlọ́run wá nílé tún àìsàn náà ọlọ́run dákun máa fa ìṣàṣe wa o ọlọ́run dákun máa fa ìṣàṣe wa o ẹjẹ́ á gbà fún o ọlọ́run ló yàn síbẹ̀ ẹjẹ́ á gbà fún ọlọ́run ló gbé síbẹ̀ ẹjẹ́ ó kéde tí kéde rẹ̀ ò bá tiẹ̀ ti jápa sí ti àbùṣẹ́bùṣe àtó ń bọ́sibọ́sí ẹgbẹ́ gbàgbé o tó dáa lè gbàgbé lóòtàn ẹ ti kéde ọdún ni o ẹ ti kéde ọdún ni o tẹ̀lé astronomy calculation nígbà tẹ́ ẹ máa kéde ọdún ìgbà bá padà mọ́ oṣù tá a rí yapa sí ọdún tẹ́ ẹ máa kéde rẹ̀ ẹ máa àwọn èèyàn jọ́nà náà àwẹ̀ ti sú àwọn èèyàn àwẹ̀ ti gbọ́ àwọn èèyàn nígbà wọn gbọ́ pé wọ́n rí oṣù pé sòtọ́nù kéde péjọba ìlọ́dún àfáà gbogbo èèyàn lọ lọ bí pé ẹjá tẹ̀lé tó lórí wá sọ àwọn ẹlòmí ya fi ní fáàpù bá àwọn tí bí ìlògò òkè ẹ̀yí sáà ní ọ̀la lọ́dún tí náà àwọn kọ̀ọ̀kan máa jẹun kalẹ̀ látòní àwọn akíyí lẹ́yìn yìí lọ́la àwọn ajẹun jọ tí lòṣù tó ọ̀nìká máa jẹun ẹ̀dàpọ̀ ẹ̀mọ̀jà àṣà gidi mọ́ haúsá ní lóòótọ́ èmi èsà àṣà haúsá táàbà nítorí pé jọba haúsá ní ṣe sọ èsà haúsá súfí ni èmi èsà àṣẹ súfí èmi àtàwọn súfí àyẹ̀mọ̀ kòlá tí ó gbọ́ nǹkan ní ẹni yóò fi jẹ́ pé àbí à ń gbèjà rẹ̀ ọlọ́run ló fọ̀rọ̀ sí lẹ́nu ẹ jẹ́ kí gbogbo wa náà ká fi ọ̀rọ̀ sí ní ẹnu ṣúwọ́n lérò ìyàtẹ̀ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ bí wọ́n bá róṣù ni o wọ́n áfítírù lérò ìyàtẹ̀ ẹ túnú tí wọ́n bá róṣù ni o àwọn retí ìkéde lẹ́nu lọ́dọ̀ Alhaji Saad Abubakar ìyẹn ni ó determine gbò láti kí a sámú ní mọ́ṣáláṣí wa lónìí pẹ̀lú ògùrọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo palẹ̀mọ́ ìkí ásámú gbogbo ẹ̀ láti palẹ̀mọ́ kalẹ̀ àmọ́gbò láàkí oní ni àbọ́lá ó dìgbà tí Alhaji Saad Abubakar tí wọ́n bá sọ̀rọ̀ so gbogbo bá tí information wọ́n bá tó jáde a máa mọ̀ pé kágo 9 alẹ́ tó lù òun náà ni wọ́n kéde tí wọ́n bá ti kéde pẹ̀lú ògo Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ àgbọ̀ta pè mọ̀ ìṣá